Ṣèyí Mákindé ó ti sọ̀rọ̀ mo dẹ̀ play show ẹjọ́ wo náà tó ń sọ fún ẹ̀yin olóṣèlú Nàìjíríà wípé nǹkan táwọn aráàlú tí wọ́n ní pamọ́ fún yín ẹ̀mí ìyáláyà yín ò lè gbé. Ṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ yẹn àwọn kan wọ́n ń criticize bákan bákan èmi máa sọ̀rọ̀ lórí ẹ̀ o Yorùbáwùyí lórúkọ mi. Then amadé ọ̀dọ̀ Isiaka Fáyọ̀ṣe ẹnu ń já wáyà fẹnu wú géètì. Isiaka Fáyọ̀ṣe Isiaka tí Fúlàní wá dó mọ́lé Isiaka tí Fúlàní wá dó mọ́lé tí orí nǹkan kan ṣe òun náà ń sọ̀rọ̀. Ẹ ṣáà máa dogun ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé a máa wá dọ́dọ̀ LP 71 LP 72 LP 73 àbádọ́dọ̀ LP bọ̀dọ̀ òbí tẹ́rẹ́rẹ́ ń tẹ́ the confused driver tí ò mọbi tó ń lọ. Wọ́n ní iwájú lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn sálọ lọ́kọ̀ yìí wà mí lọ mi ò mọ̀ òbí ò mọ̀ yóò òbí ò mọ̀ ó lọ PDP ó lọ PDP ó lọ LP ó lọ LP ó lọ apúgá ó lọ apúgá ó ti lọ ADC ó ti lọ ADC ó tún lédìsí tó ń wá yìí owó tún ní pẹ́ kó ń bẹ̀ ẹni tẹ́níkà dìbò fún ni. Òbí ò ṣẹ̀mí o ṣùgbọ́n àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ti ń ṣe bí olórí burúkú jù lẹ́nu mẹ́ta yìí. You have to consult them. Òbí o pẹ̀ta òbí o ó lọ PDP ó lọ PDP ó lọ LP ó gba apúgá lọ ó pa apúgá lọ ó lọ ADC òbí tí ò mọ ibi tó lọ lẹ́ni ká máa tẹ̀lé. Òbí yẹn kò ní final destination kò mọ́ òun gan wà confused. Wọ́n ní ká dìbò fún òbí kọ́ òbí abata ni. Àwa wá dọ́dọ̀ Àdìsá eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ ọmọ aládùúkún òòṣà. Thank you bàbá mi. Òkè ọdẹ yá Àdìsá là ń lọ sókè ọdẹ. Májàsọ́lá Ìgbòho òòṣà olókè ọdẹ yá. Òkè ọdẹ ilé mọ́kùnlù mi lójú akópalẹ̀ mọ́ àlejò. Ó lọ máa dókè ọdẹ ẹ̀yin tẹ́ ń wo ẹ bá mi ṣèwúre fún Májàsọ́lá Ìgbòho òòṣà wípé gbogbo ọmọ tí àkàrà bá kó lọ sépo ni kó kó padà. At last ariwo Yorùbáwùyí padà ṣiṣẹ́ ìwúre àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá padà ṣiṣẹ́ lórí wa. Àwọn ọba padà dìde wípé àwọn mọ̀ pé àwọn kan wà tó ń jẹ́ ọmọ Kwara o tí wọn kì í ṣe Fúlàní. Adúpẹ́ Àdìsá Májàsọ́lá Ìgbòho òòṣà padà ṣíwèé ìrántí kan wà pé àwa kan wà sí àkíńṣe ọmọ Fúlàní báwo kí ló dà wá àti Fúlàní pọ̀. Adúpẹ́ lórí tàbí tá a wá dé bó ní ká ti bẹ̀rẹ̀. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time mi ì jẹ́ tí ìwọ orí ṣòbá wà láì wọ́n jù mí super sticker mi ò tí ì wọ orí ṣó báyìí wọ́n dẹ̀ lẹ̀ mí ní super sticker wọ́n ní Odùduwà á gbè wá o kò ní gbọ̀dálẹ̀ ẹ ṣé mo dúpẹ́ àpòṣe sàmúrà ò kì í gbé àpò yín ò ní gbẹ lágbára Ọlọ́run bá 2027 election máa long gan Nàìjíríà ó máa long gidigidi ní Ṣèyí Mákindé bọ́ta ó níṣẹ́ ti gbàgbé operation well tiẹ̀ ní I have it here ẹ kì máa kà síta díẹ̀ operation well tiẹ̀ when the Western region born 1962 to 1966 nígbà tí Western region tí ilẹ̀ Yorùbá ń gbóná operation well tiẹ̀ tó ń dáná sun èèyàn láàyè tí wọ́n ń sun àwọn èèyàn well tiẹ̀ wọ́n sunlé wọ́n ń sun èèyàn ní Western region òun ló lead sí first military coup tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wò gbà yẹn sísìn tó bá ṣẹlẹ̀ nísìn àwọn èèyàn á kó nǹkan burúkú jáde ayé operation well tiẹ̀ tí wọ́n máa ju ẹyin sí ilé ẹyọ kan tó máa sun gbogbo street lọ. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ people are saying ó fẹ́ fa violence ọ̀rọ̀ ní Ṣèyí Mákindé sọ ẹ lè má rí bí ọ̀rọ̀
ó ní one political party àbí one way political party ní Nàìjíríà wípé ó lè tún ignite wàhálà. Gbogbo ẹ̀yà ìgbàgbọ́ Yorùbá, Mr. Kenny ẹ ṣe bá mi ṣe kọ́mẹ̀ntì yẹn, mo dúpẹ́ lọ́wọ́ yín, God bless you. Wàhálà tún bọ̀. Ṣèyí Mákindé ò parọ́, inú ń bí everybody. Yídà ọmọ Yorùbá, yídà ọmọ Haúsá, yídà ọmọ Ìgbò. Ọmọ wa ni ẹjọ́ ṣe tí Ìgbò bá ra epo ní 1,000. Yorùbá ò ra tiẹ̀ ní 600. Inú ń bí everybody. Àwọn Fúlàní dúró lọ́wọ́ kan. If Fulani is supporting Tinubu, any Fulani is supporting Tinubu, na sakama je. Odidi Babangida kí ló sọ? Ó ní àwọn Fulani, àwọn northern leaders ni wọ́n pè òun. Babangida general nígbà yẹn o. Ó ní kàn má gbèjọba fún Abíọ́lá. Tó bá kó wá lè ṣẹlẹ̀, tó dọ̀ Babangida, o general, president, pé ó gbọ́dọ̀ gbèjọba kalẹ̀. Tí Babangida dẹ̀ gbọ́ràn sí àwọn northern leaders lẹ́nu. Gbọ́n tó dáwọn tẹ̀lé Tinubu ń sin ọwọ́ kan náà máa pa àwọn ọmọ wọn sábẹ́. Ẹ̀yin ẹ wá wo àwọn ọmọ ilẹ̀ Ìgbò. Biafra bó jẹ́ pé two-way traffic ni wọ́n ń ṣe. Wọ́n ń support àwọn ọmọ wọn lábẹ́lẹ̀ o. Wọ́n ń support àwọn ọmọ wọn lábẹ́lẹ̀. Ó yá, ilẹ̀ Yorùbá ńkọ́? Ilẹ̀ Yorùbá ńkọ́? Ta ló support Yorùbá nation lábẹ́lẹ̀ nínú ẹ̀yin bàbá yìí? Àgbà tó lè Sunday Igboho tó ẹ̀yin òdìdé. Lẹ́ẹ̀ṣẹ̀ ń jáde, àdẹ̀dúpẹ́ lọ́wọ́ yín náà, pé tí ẹ̀ ń dìde. Ṣé ẹ̀yin wá ti ní àwọn machinery? Àwọn ọmọ kò gbọ́ nánà bí àwọn Boko Haram, àwọn Isiwabo, àwọn ICC, àwọn kìnìkan. Ṣé ẹ̀yin ti ní wọn nípamọ́? Báràká máa ya lù wọ́n, máa ya. Ṣé ẹ rántí pé Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ last time? Nígbà tójú sì wà lórúnkún ni o. Ní Western region. Tó bá bẹ̀rẹ̀ nísìn, ẹjọ́ kí ni àwọn ọmọ Fúlàní máa ṣe? Ẹjọ́ kí ni àwọn ọmọ Ìgbò máa ṣe? Gbogbo wọn rí Tinubu bíi pé Tinubu ni gbogbo Yorùbá. They see Tinubu as Yorùbá. Ìyá Tinubu wọ́n fẹ́ fi jẹ everybody. Everybody sọ fẹ́ kó jẹ ìyá Tinubu. Ìyá Tinubu wà ní ìṣúná sọ́run ní tèmi. Bí ẹ máa ṣàlàyé fún mi. Tọ́mọ wá ignite ẹ̀, tó ń sponsor ẹ̀. Tó bẹ̀rẹ̀ sí ní kọ́nà sí South West. Tó ń ṣe kẹ́ẹ̀wù. Tí Fúlàní bọ́ sásábẹ́, tí Ìgbò sásábẹ́. Tó di wípé àwọn Fúlàní Yorùbá Muslim, àwọn Fúlàní àfi Yorùbá tí wọ́n kán sábẹ́. Nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Tílẹ̀ Yorùbá wá ń laná kẹ́ẹ̀wù. Ibo la máa ságbà. Revolution ń bọ̀ o. Ọmọ ìyá mi tó ń wò mí. Revolution ń bọ̀ Nàìjíríà o. 2027 election yìí, ó máa lọ́ǹgì gan o. Ó máa lọ́ǹgì bàjẹ́. Ó máa lọ́ǹgì gidi. Wọ́n ti mí ní ara wọn, ti múra wọn sọ́wọ́. Ebe mi kí Àdìsá o. Ọmọ aládìkún òòṣà. Ìgbòho. Ọmọ Ìgbòho mọ̀rẹ́. Thank you my love. Thank you my brother. Thank you my daddy. Thank you everything. Thank you ọmọ Yorùbá àtàtà. Original ọmọ Yorùbá. Thank you sir. Adúpẹ́ lọ́wọ́ yín. Ọláwọn ń bọ̀ lókè ọ̀dẹ̀. I'm blushing. Àwọn tí wọ́n sọ pé òkè ọ̀dẹ̀ ìlú kan tó ń jókè ọ̀dẹ̀. Na that time you go know say òkè ọ̀dẹ̀ ìlú ńláńlá nílùú tiwa. Ọmọ òkè ọ̀dẹ̀ ni mí, òkè ọ̀dẹ̀ délé mọ́. I'm blushing. Orí mi ń wú báyìí ni. Láti sá ń lọ sókè ọ̀dẹ̀. Yes. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú kábíyèsí Aláàfin Ọ̀yọ́, kábíyèsí bàbá mi, ọmọ kú tí kú ò gbọdọ̀ pa. Wípé wọ́n ṣe lọ sí Jẹ́bà. Ṣebí rí Jẹ́bà tí Aláàfin Ọ̀yọ́ lọ nísìn. Ṣebí rí nǹkan tó ń bí jáde. Ẹtí tó ń bí jáde. Kódà Ààrẹ Gani Adams gan ti sọ̀rọ̀. Interview ti lọ lọ́tùn lósì. Now àní gbogbo wa ní Sunday Igboho. Lórí tàbí tá ń lọ yìí. Gbogbo ara máa di Sunday Igboho. Lórí tàbí oríta kò fó ìṣìta wà yìí. Everybody ti di Sunday Igboho. Ebe ti rí. Ẹ ti báwọn èèyàn ṣe ń bọ̀ta nísìn. Wípé Yorùbá ló ní Jẹ́bà. Kwara State belongs to Yorùbá people. Táláàfin ò bá lọ. Gbogbo ẹni tẹ́ ń bá Aláàfin, ẹ má yẹ ká fi ọ̀tẹ̀ máa kọ́ àwọn nǹkan tá a bá ń ṣe. Gbogbo ẹni tẹ́ ń bú Aláàfin, ṣe bẹ́ẹ̀ ti rí nísìn. Wípé ó work. Jẹ́bà tí Aláàfin lọ, àìmọye èèyàn ti ń dìde
kábíyèsí aláàfin ṣe kábíyèsí forí adé ọmọ kú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ àdábà ilé àdábà oko bàbá mi adé á pẹ́ lórí yín bàtà á pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́ kọrin kése ẹṣin ọba jẹko pẹ́ olórí á pẹ́ láàfin for waiting kábíyèsí ní sẹ́ ọwọ́ adé ní sẹ́ bàbá mi ládọjà ó ẹ bá mi pè bàbá mi ládọjà alpha dádì ẹ má gbàgbé wa nílẹ̀ gómìnà ẹ dákun ẹ ṣàánú wa nílẹ̀ gómìnà ẹ dákun ẹ ṣàánú wa tó bá tiẹ̀ wá ń ṣe wípé tọ̀ Yorùbá nation ò tí ì dúró wíṣẹ mímọ̀ pé 2027 ló máa decide everything ẹ dákun ẹ ṣàánú wa nílẹ̀ gómìnà ẹ dákun ẹ fún wa gómìnà nílẹ̀ gómìnà bá mi ládọjà ẹ dákun ẹ ṣàánú Àkànbí ọmọ olódò sledgehammer I trust you my love Àkànbí ọmọ olódò sledgehammer ẹ dákun o ilẹ̀ gómìnà dọwọ́ yín o ẹ má jẹ́ kí Fúlàní tún jẹ gómìnà lé wa lórí o ẹ má jẹ́ kí Fúlàní tún jẹ gómìnà lé wa lórí o mọ́kẹ́ òyìn o mọ́bẹ̀ yín o ẹ má jẹ́ kí Fúlàní tún jẹ gómìnà lé wa lórí ẹ dákun ìtàn jẹ́ níjọ́ kínní àná tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báwọn ti fẹ́ pa wá tó ń lẹ̀ gómìnà ẹ dákun àfẹ́ wọn àmọ́ wọn rí o ẹ dákun lẹ́ẹ̀bá fún wa gómìnà ní gómìnà àwọn yanjú ara wa tó fẹ́ di wọ́wọ́ sí wo tó fẹ́ di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹjọ́ tójú gbogbo wa ṣùgbọ́n Fúlàní wọn ò kí ẹ o wọn rẹ́ẹ̀dì kan pa wá tó ń lẹ̀ gómìnà ẹ dákun ẹ ṣàánú wa ẹ dákun ìfọ̀kàn 2027 yìí máa lọ́ǹgì gan ṣùgbọ́n ẹ dákun ẹ ṣàánú wa o ẹ mọ́pọ̀ wá ń gómìnà ẹ mọ́pọ̀ wá o ẹ dákun ẹ ṣàánú wa náà ẹ ṣe ẹ káàbọ̀ ẹ pé mo gbé Òbí sẹ́gbẹ̀ẹ́ mi Isiaka Fáyọ̀ṣe ẹ má kàn náà lẹ́lu ẹ Yorùbá o torí Isiaka Fáyọ̀ṣe ló yẹ kí n gbé Òbí sẹ́gbẹ̀ẹ́ mi Sunday Igboho sọ̀rọ̀ wípé káwọn kan má wá sí ilẹ̀ Yorùbá wá campaign after that ó ti bọ́ta ó ti explain àwa náà ti bọ́ta ti explain pé ọ̀rọ̀ ni wọ́n fà débẹ̀ àwọn Ìgbò sọ pé kí Yorùbá má wá sí ilẹ̀ Ìgbò wá campaign wọ́n ní kí Yorùbá náà má wá sílẹ̀ Haúsá wá campaign tí Sunday Igboho náà sọ wípé tó bá ti rí bẹ́ẹ̀ o kí Òbí àtàwọn kíní náà kó má wá sílẹ̀ Yorùbá wá campaign àtàtìkù àti wíwíwíwí àti sọsọsọsọ ṣùgbọ́n Isiaka Fáyọ̀ṣe ìwọ tó yẹ pé Fúlàní wá dú ẹ mọ́lé tó wọ́n á rún ẹ mọ́lé tó ṣí ẹ mọ́lé tó ṣá ẹ níṣàkúṣà mọ́lé Isiaka Fáyọ̀ṣe tó wá ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n fata rẹ́ lábẹ́ ìwọ yìí ló wá tó mú Sunday Igboho sọ́wọ́ kí ló dé wọ́n ṣépè fún yín ni nílẹ̀ Yorùbá ṣé wọ́n wọ̀nyí ní gìrì èpè ní Isiaka Fáyọ̀ṣe mami ẹ ṣeun àti explain ẹ dúró pé we go explain tire náà ní explain mọ́ o ní explain mọ́ èmi ò campaign ṣùgbọ́n tó bá ti wò pé ẹ máa kọ́nà mọ́lẹ̀ Yorùbá kí ló máa ń pẹ́ ní tẹ́ fẹ́ dìbò fún candidate tí yín náà àwọn máa drag ẹ̀ náà tóbi tí Òbí Peter Òbí tí ò mọ̀nà kò mọ́bi tó ń lọ ṣé Peter Òbí lẹni ká dìbò fún Peter Òbí ṣe PDP ó lulẹ̀ Peter Òbí ṣe APGA ó lulẹ̀ Peter Òbí ṣe LP ó lulẹ̀ Peter Òbí tún wá ó wá sunkún ó ti join ADC nísìn ADC tó join náà sí ó ti ń sọ wípé màá tún kò nínú ADC ìbò kù oṣù mélòó Peter Òbí ṣáà ń ràn mú kiri ní ìrànmọ̀ṣọ́mọ láìsàn ó ràn mú kiri ní ẹjẹ́ lọ fún lóògùn I don't want to come for Peter Òbí but tẹ́yìn kù tí ẹ bá ń tọ́ láti máa mú ogun wá sílẹ̀ Yorùbá máa collect o ẹ gbàgbé ń pẹ̀ mí ìmọ̀ tó fẹ́ jáde fún yín Ògún gbọ́ Ògún ni mo fi búra mi ìmọ̀ tó fẹ́ jáde fún yín tí ò ní collect a ló fẹ́ sọ̀rọ̀ fún yín tọ́jú àwọn bàbá Tinubu ṣe dáadáa ni tìlú dẹrùn ni kò kí ń ṣe ẹ̀yin lẹ́yìn máa sọ̀rọ̀ náà ẹ̀yin báwo wọn ò bí yín kú orí íńtánẹ́ẹ̀tì náà àti wọn bára wa a máa drag yín a máa drag yín bíi táyà generator tí plug ẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe máa drag yín van ẹ máa já wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n wọn ò ṣeré ó
okay, ẹ fún wa ní candidate mi tó bá what ju Tinubu lọ. Àwọn Yorùbá tó fẹ́ dìbò wọ́n á dìbò kò sí mi ò ní dìbò. Torí they are birds of one feather, they flock together. Ó lé ní gbogbo wọn àti Peter Obi o àti Peter Obi o àti Tinubu o àti kùtẹ̀lẹ̀ òyìn lè yọ ọmọ tà nínú aláboyún. Ẹ bá máa wo pé kí ni àṣàmọ̀ tí mò ń sọ ní tẹ́ bá ti wo show tí mo jílẹ̀ láàárọ̀ lórí Yorùbáwùyí ẹ ti máa mọ̀ nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ fún gbẹ̀tẹ́ bá ti wò ẹ ti ní kẹ́ lọ subscribe to YouTube Yorùbáwùyí ẹ̀yin tèmi ẹ káàárọ̀ kásán ẹ káàlẹ́ kú dédé àsìkò yìí according to the time tí Yorùbá bá yín ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ká bàbá wa tó fún mi ní the one YP orúkọ yìí gan lágbára ẹ kí n pè yín ní the one ẹ ṣé gan God bless you ọwọ́ yẹn máa lọ sókè ẹ ká gbogbo Ayọ̀ Fáyọ̀ṣe àbí Isiaka la kọ́kọ́ fẹ́ wò Isiaka máa bọ̀ mí bí. Beg make una help me to tag Sunday Igboho in this video. Peter Obi don enter Ibadan Sunday Igboho Peter Obi ti wà Ìbàdàn àwọn èèyàn máa jáde sí i. Ṣe rí Isiaka bó ṣe ń ranjú ẹ̀yin lẹ pè yàn ní wèrè ẹ tún sọ pé ó ranjú ta ni Yorùbá ranjú tí Yorùbá ṣe wèrè kí wèrè má ṣe bọ̀ wá lọ́wọ́ ẹ wò Peter Obi lọ ṣe rálì àbólọ kọjá ní Ìbàdàn you are now calling Sunday Igboho to come out ṣé ẹ fẹ́ kọ́nà lu south west torí ìmọ̀ Ìgbò ni ṣé ẹ fẹ́ dáná sun south west nítorí àwọn ọmọ Ìgbò ni mi ní kí Peter Obi má campaign àwọn tí ẹ máa dìbò fún bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ kọ́nà sun bí wọ́n ṣe ń pariwo yẹn nísìn káwọn náà kan tún bọ́ta kó wá di woro sí woro kó ní pé Yorùbá bẹ̀rẹ̀ sí ní pa Yorùbá Fúlàní dẹ̀ wá dú ẹ mọ́lẹ̀ a máa play fídíò yẹn náà Fúlàní wá dú ẹ mọ́lẹ̀ ń jọ̀wọ́ ń sunkún sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. To tag Sunday Igboho this video. Let me tag Isiaka Fáyọ̀ṣe ẹ tag Isiaka Fáyọ̀ṣe bóyá Isaac wọ́n ló síkì mi ò síkì Isiaka ẹ bá mi tag Isiaka Fáyọ̀ṣe ẹ tag ẹ wọ́n lóyún ilé ẹni ẹ máa balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ fẹ́ dógun sílẹ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n fi ṣe yín ni must you call Sunday Igboho must you wọ́n dẹ̀ kọkùnrin ilẹ̀ Yorùbá náà wọ́n náà máa bọ́ta pọ́kùnrin ni ẹ ṣé wọ́n náà bọ́ta pọ́kùnrin ni ẹ ọkùnrin bá ń jẹ́ tí hàn yọ ọkùnrin bí ilé bá dá tí ò sẹ́nì kankan ọkùnrin bá ń jẹ́ sọ̀rọ̀. Help me to tag Sunday Igboho. Obi don enter Ibadan o people dey come out here massive crowd. Obi ti wọ Ìbàdàn Sunday Obi don enter Ibadan shebi you say you no go allow am. Watch this video share it make Sunday see am o Obi ti wọ Ìbàdàn Obi. Isiaka mumi drink water drop cup Obi ti wọ Ìbàdàn Obi don enter Ìbàdàn kí Sunday Igboho jáde ẹ̀yin ará mi kókò ní pé òun rìn ní títí ó lọ pátí àwọn efele ń jẹ̀bù àwọn efele àwọn bàbá authority sùúrù àbí èwe àwọn tàfà ségò ọkàn lọ pátí pé wọ́n lọ ṣe campaign not rally campaign party ní kí n pè é ó rérò ni Obi ti wọ Ìbàdàn tó àwọn tó ń ṣe Obi àwọn tí ebi ń pa tí àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá tí wọ́n ti sọ di ọ̀rá ìsà tí wọ́n bìí pé kọ́bọ̀ tọ́rọ̀ máa bọ́lẹ̀ fún àwọn táwọn máa fi jẹun àwọn olórí tí wọ́n ń pariwo bí àwọn tó ń wò yẹn ò ní PVC o Isiaka àwọn tó ń wò yẹn wọn ò ní PVC àwọn ọmọ ọlọ́mọ tó ń wà ní títì ní orí tó ń lo headwoman nínú oòrùn orí headwoman lórí wọn nínú oòrùn àwọn tí ebi ń pa ó nìyẹn Obi don ẹ bá mi call Sunday Igboho Obi don ṣe fẹ́ kọ́nà sílẹ̀ Yorùbá ni wẹ́ ṣe Mákindé sọ pé operation well tiẹ̀ ń bọ̀ continue. Don enter Ibadan Yorùbá speaking state close to Lagos. àwọn èrò yìí gan sọ pé 1000 Obi táwọn èrò tó tẹ̀lé Obi sọ pé 1000 ńlẹ̀ Yorùbá
tí òbí bá wọn bá ń kú bá ń lè Yorùbá kò lè mọ dínkù di tí òbí tó bá wọn bá ń kú bá kò lè mọ dínkù di Yorùbá ló máa ń lòtò tí kùn ẹ̀ máa ń dọ̀bálẹ̀ òbí báwo ta ló ń jẹ́ òbí kọ orógbó ni sọ̀rọ̀. ẹwà tó wá lọ dìbò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n retí pé ẹni tí lè jábọ́ káwọn fi jẹun òbí kọ. Come back, make him attack Sunday. This video. Peter Obi don't enter Ibadan. People are happy. He was just passing by. No campaign yet. Obi in Yoruba. Hey. APC don't use hunger finish everybody. If APC get 15% total vote cast in 2027, what genie? It not feel possible. Yoruba self no go vote. Only Yoruba self no go vote. So Aṣíwájú o máa gbé Muniru dání. No, à ń béèrè lọ́wọ́ yín ni Aṣíwájú Tinubu òun á gbé Ramoni dání á máa wò yín. You think it is easy to unseat a sitting president? Òun á gbé Ramoni dání á máa wò yín àbí? Ó máa lọ́ǹgì gan àwa tálíkà orí wa máa dà yín pọ̀. Ẹ máa fọ̀sàn fúnra yín tí Yorùbá máa fi ráyè ìdádúró tó kan èmi nìyẹn. Ẹ pò sàn fúnra yín tí àwa máa fi dá dúró tó máa pè wá nìyẹn. Ẹ má kanná bolẹ̀ Yorùbá. Aṣíwájú á máa wò yín. Òun á máa wò yín á gbé Ramoni dání. Only few ones wey no get brain. Ṣẹ̀ǹgbọ́n only few ones wey no get brain ló máa dìbò fún Tinubu. Ẹgbọ́n èyí tẹ́ máa tẹ̀lé Tinubu wọn lẹ̀ ní brain. Sọ̀rọ̀ òpònú. About bigots. Na them go say, Yoruba ni ẹjọ́ ṣe. This one no be Yoruba anymore. The poverty is too much. Let the person that can do the job come in and do this job. It's not a. Isiaka Fayose, I want to ask you a question. When Obi was the governor of Anambra State, ṣé àwọn ọmọ Igbo tí wọ́n jọmọ Anambra wọn ò máa sá wá sí Lagos State? Ẹ jọ̀ọ́ ẹ bá mi gé mi bí ẹ bá mi béèrè lọ́wọ́ Isiaka Fayose wípé èmi Yorùbáwùyí Ayélàgbé Àbẹ̀ní mo ń béèrè lọ́wọ́ Isiaka Fayose wípé ìgbà tí Obi tó jẹ́ governor ní Anambra State ṣé àwọn ọmọ ìlú ẹ̀ ní Anambra wọn ò máa wọ Dunlop slippers pẹ̀lú bako báàgì black yẹn náà máa ń pè ní bag ìmí ìgò ìgòrà bako bag nylon bag náà máa fi di ẹrù wọn wá sí Èkó. The poverty is too much, yes. Ebi ń pàlú àwọn olóṣèlú yìí ò ṣe dáadáa but kí ni problem pẹ̀lú Sunday Igboho? Why do you say they should tag Sunday Igboho? Ẹ fẹ́ dógun sílẹ̀ nílẹ̀ Yorùbá Ọlọ́run ò ní gbà fún yín. Sọ̀rọ̀ Tribal, open your brain. And many of you start tagging, many of you, when we hear things like Sunday Igboho say nobody can campaign in Oyo State, let us start petitioning the country where their family, where they kept their children and their wife, and they are telling us to be following this backwardness, hopelessness, renewed hopelessness. You want to force us Sunday to do what you want. People are out now in Ibadan. Come out, come and flog them. And we must start writing petition to international community to report people that are threatening our democracy. It is time to send their family back home to come and join us in this struggle. Shebi they said the country better. Oh yeah, tag them, Sheyi Law, Alamala, Sunday Igboho, Obiti Wambadon. Obi ti wà ń bàdàn o. This is Fayose Isiaka tó ń pariwo
Òbí ti wà ń 2 báyìí. days ago when I was leaving Nigeria. Níṣu kò tó bẹ̀rẹ̀ ẹjọ́. Fáyọ̀ṣe Isiaka ni. Torí Yorùbá nǹkan tí yín kò kí máa ń jọ yín lójú. Sunday Igboho ti sọ̀rọ̀ nísìn. You want to write petition pé kán deport our family Sunday Igboho wá sí Nigeria. Fine. It's your opinion. Yes. You have the right to do so. You have the right. Ọmọ ìyá ẹ̀ ní Sunday Igboho, ọmọ Yorùbá ni. Yorùbá ní kán deport our family ẹ̀ wálé. Ó ní right. But ẹ bá mi wo ẹni tó ń sọ̀rọ̀ yìí o, tó ń ranjú yìí o, ọmọ gbẹgbẹ Sunday Igboho wálé, ẹgbẹ́ deport akíní kan, ẹ wo propaganda tó lò. Náà Fúlàní wá do mọ́lé, Fúlàní wọ́n do pa, Fúlàní ọ̀run ní ìrùnkùn. Ẹ jẹ́ kó sọ̀rọ̀, Fúlàní irun sọ̀rọ̀. 2 days ago when I was leaving Nigeria, I got a call from Ibadan that Fulani henchmen entered our farm in Ibadan and with his cows, and they ate all our crops. They even removed the cassava and from the ground and cut it for the cows. Isiaka Fáyọ̀ṣe tó ń pariwo Sunday Igboho ó sọ kínní kan. Òun ló ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n gbébọn sí létí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. Hectares of land tó fi gbin cassava sí àtàgbàdo.